nípa tí ń ṣẹlẹ̀ láàrin ìyànà ọ̀fà àti pápá tí í ṣe ìwó, ohun tí mo gbọ́ sí ni lọ́pọ̀lọpọ̀ pa, àmọ́ eléyìí ò jọ mí lójú pé èèyàn kọ́ má jà sí àlàálẹ̀ ní Ìwó ní tí ń jẹ́ Ìwó district láàrin Kúta àti Àṣàmú ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ rí ní 1930. mo gbé àlejò ńlá bàǹtàbàǹtà ẹ̀ wá fún yín, mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé. Ẹ dákun ẹ bá ń dárúkọ yín fún gbogbo ilé. Orúkọ tèmi ni Abdulganiyu Alabi Abdulhakeem. Ẹ dákun, kí ni iṣẹ́ yín tẹ̀ ń ṣe àti pé kí làwọn èèyàn mọ̀ yín mọ̀? Ẹ ṣé, mo dúpẹ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, olùkọ́ ni mí. Mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní iléèwé primary school Akínfẹ́nwá Ìwó. Bákan náà mo lọ LA Grammar School kó tó di pé mo tẹ̀síwájú. Mo lọ sí iléèwé gíga tá à ń pè ní yunifásitì lẹ́ẹ̀mejì. Mo kọ́kọ́ lọ yunifásitì alákọ̀ọ́kọ́ níbi tí mo ti lọ kọ́ ẹ̀kọ́ nípa ìtàn tá à ń pè ní history. Mo kọ́ ìtàn ní yunifásitì Maiduguri. Nígbà tí mo parí níbẹ̀, mo tún lọ yunifásitì Ahmadu Bello ní Zaria níbi tí mo ti gba ẹ̀kọ́ tí mo tún gboyè ẹlẹ́ẹ̀kejì tá à ń pè ní master degree kó tó tún dé pé a tún ti ń tẹ̀síwájú báyìí ní ìsìn nípa ìtàn tá a tún fẹ́ kàwé gba oyè ńbẹ̀. So eléyìí jẹ́ bí ó ṣe jẹ́. Nítorí sọ fún wa ni pé ẹ tún ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ náà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe masters, ẹ ti gba degree, ẹ ti ṣe masters, ẹ ṣe master degree, ẹ tún ti ń kàwé lọ báyìí nísìn lórí ọ̀rọ̀ tàn yín náà ni. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì kéèyàn mọ̀ tàn, torí téèyàn bá mọ̀ tàn bí ìgbà tí aláìmọ̀kan lèèyàn jẹ́. Èèyàn gbọ́dọ̀ mọ ìtàn. Ìtàn ṣe pàtàkì pọ̀ torí Yorùbá ní ọmọdé ọ̀bá bá tàn yóò bá àrọ́bá. So ìtàn ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn mọ̀ tẹ́lẹ̀, ìtàn máa jẹ́ kí ó jẹ́ ohun tí ó láyàn lójú. Ẹ̀rọ ọmọdé tó ṣe pé kò ju ọmọ 20 ọdún lọ gẹ́gẹ́ bí ọmọdé bíi tèmi báyìí, àmọ́ yóò máa sọ àwọn ìtàn tó ṣe yí pé ó ti ṣẹlẹ̀ ní 100 ọdún, 102 ọdún sẹ́yìn. Kì í ṣe pé bóyá ọjọ́ orí rẹ̀ láwò, bí ó ṣe pé bóyá ẹ̀rí ìwo ni ń fún wa, ẹ̀rí tí wàá ń fún wa yìí sì ṣe pé ọkàn mọ́wọ́ látòrí tó ṣe pé ó mú wa ó sì sọ fún wa pé ibi báyìí ló wà, ibi báyìí ló wà. So àǹfààní ìtàn nìyí. Ẹ ṣé adúpẹ́. Gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìwó tẹ́ ẹ jẹ́, kí n má sọ pé tẹ́ ẹ pera yín, tẹ́ ẹ jẹ́ tọ́lá àti ṣèwádìí àrípọ̀ ọmọ bíbí ìlú Ìwó ni yín. Ǹjẹ́ lẹ́yìn tí ẹ̀gbẹ́ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípa ó ṣe àlàálẹ̀, ìjà àlàálẹ̀, ó ṣe àlàálẹ̀ láàrin Ìwó àti ìjọba ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní Lágelú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀fà tẹ̀dó àbí Ìyànà Ọ̀fà ni wọ́n ń pè bẹ̀. Ǹjẹ́ lẹ́yìn tí ẹ gbọ́ sí? Ẹ ṣé, mo dúpẹ́, mo gbọ́ sí. Tó bá jẹ́ pé ẹ gbọ́ sí, ẹ dákun, ǹjẹ́ lẹ́yìn lè bá ní sọ ìtàn tó sọ nípa àlàálẹ̀ ńgbà àti pé bó kí ni ìtàn tẹ́ lè sọ gẹ́gẹ́ bí olùpìtàn tó kẹ́kọ̀ọ́ nípa ìtàn tó sì mọ̀ tàn, kí ni nǹkan tẹ́ lè bá ní sọ nípa abala bẹ́ẹ̀? Tó ọlọ́ba yóò ṣàánú wa, yóò lè àjìnà sí ìfẹ́ inú. Ọlọ́ba yóò ṣàánú wa, yóò lè àjìnà sí ìfẹ́ inú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀, ìtàn ó ṣe pàtàkì. Gbogbo wa tá bá wò lónìí, social media kò jẹ́ kí nǹkan kó pamọ́ fẹ́ nìkankan. Ká tó mọ ẹ̀dá kan láà kí bàbá mi Olúwo tilẹ̀ Ọ̀yọ́ bá ń ṣàdúrà fún wọn ní ráńpẹ́. Bàbá wa Olúwo, mo lérò pé wọ́n máa gbọ́ ohun tá à ń sọ. Mo jẹ́ kan lára olólùfẹ́ wọn tí mo sì nífẹ̀ẹ́ wọn pọ̀ jù, tí mo máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà. Ọlọ́run ọba àbíọ́, bàbá yìí ó jẹ́ kan tí nínú ògo àwọn tí a fi máa yangàn. Ọlọ́run ọba jẹ́ kẹ́mi wọn ogun. Làákàyè tí wọ́n fi ń darí wa, ìwọ Ọlọ́run ọba má pa làákàyè náà, má jẹ́ orí wọn ó dàrú. Àwa tí ń kó jẹ náà, Ọlọ́run jẹ́ ká lè máa tẹ̀lé wọn, má jẹ́ kí làákàyè tí wọn náà ó dàrú. Ìlọsíwájú tí bàbá yẹn wá fún wo, àbí Ọlọ́run ọba má pín in nípa, má jẹ́ apá ọ̀tá, má jẹ́ ọ̀ka wọn, ọwọ́ ọ̀rẹ́ má jẹ́ ọ̀tẹ̀ wọn, àbí Ọlọ́run ọba o, bá ní dáàbò rẹ̀ bò wọ́n. Ẹ dákun ẹ bá tẹ̀síwájú nípa àtàn tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́run ọba yóò ṣàánú wa. Ẹ rí gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ wípé ọlá social media tó wà ń ta, ó jẹ́ kó kálukú máa lọ máa ti ń ṣẹlẹ̀
nílùú kọ̀ọ̀kan àbí ọ̀pọ̀lọpọ̀ country nípa n tí ń ṣẹlẹ̀ láàrin ìyànà ọ̀fà àti pápá tí í ṣe ìwó ohun tí mo gbọ́ sí ni lọ́pọ̀lọpọ̀ pa àmọ́ eléyìí ò jọ mí lójú pé èèyàn kọ́ má jà sí àlàálẹ̀ ní Ìwó ní tí ń jẹ́ Ìwó district láàrin Kútà àti Àṣàmú ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ rí ní 1930 láàrin Kútà àti Àṣàmú. láàrin Kútà àti Àṣàmú ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní 1930 ní Ìwó district lásìkò tí mò ń sọ yìí resident officer wa à ń pè ní ward price ẹ bá ń tó kọ̀ǹdà lẹ́ẹ̀kan sí. ward price Okay. nígbà táwọn kọ́ wà ní Ọ̀yọ́ division wọn ò tí create Ìbàdàn division gbà yẹn nǹkan bí 1933 wọn tó create Ìbàdàn division ó sì wà lára Ọ̀yọ́ division. Captain Rose oní resident officer ẹ bá ń dákun lẹ́ẹ̀kan sí. Captain Rose oní resident officer tọkọ wá lásìkò Aláàfin Ládìgbòlú Adéyẹmí oní resident officer ó sì jẹ́ òyìnbó tó nífẹ̀ẹ́ àṣà aláwọ̀ dúdú pọ̀ jù kódà Aláàfin gbádùn rẹ̀ àwọn ọmọ rẹ̀ gan tí wọ́n tún wọ́n lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ti jọ́rẹ̀ pẹ̀lú rẹ̀ torí pé àwọn Ọlọ́run ṣàánú ńgbà yẹn ẹni tó já rẹ̀ mọ́ nígbà tó dípé Ládìgbòlú kú ẹni tó já rẹ̀ mọ́ ló tún padà jọba so ọ̀rẹ́ ló lọ́wọ́ pé resident officer kò sábà láàyè Aláàfin yìí sẹ́ńtẹ̀ kan ló kù gìrì lọ́dọ̀ rẹ̀ báyẹn tẹ́ bá fẹ́ rí ayé Aláàfin nípa ayé àwọn Aláàfin wọn èkú gìrì lọ́dọ̀ Aláàfin báwọn ààrẹ mọ́lẹ́ ẹ̀kọ́ rí kí o tó rí Aláàfin kó tó rí bẹ́ẹ̀ Aláàfin gbogbo ń tẹ́bà ẹ fẹ́ ṣòwò ní o ẹ̀ẹ́rì ẹ̀ẹ́kọ́ rẹ̀ mọ́ ń tààrẹ̀ mọ́ wá bá yín sọ ẹ̀ wà sọ pẹ̀lú Aláàfin tó bá ti pẹ́ jẹ mọ́kẹ́ rí Aláàfin òní ọ̀wá ẹ̀sẹ̀ mọ ọjọ́ pẹ̀tọ̀ ọjọ́ báyìí ni ẹ wá Aláàfin ń tẹ́mi àtàlejò jọ sọ ẹ wá rí bàbá. wàhálà àlàlẹ́sẹ̀ láàrin Kútà àti Àṣàmú 1930 Kútà Àṣàmú wọ́n wà ní under Ìwó district. Kútà àti Àṣàmú under Ìwó district ni wọ́n wà. under Ìwó district ni wọ́n wà. ọ̀rọ̀ ìdọ́dọ̀ Aláàfin nígbà tọ́rọ̀ ìdọ́dọ̀ Aláàfin Aláàfin bá ní ọ̀dà kí wọ́n lọ máàkì ibi tó jẹ́ boundary wọ́n bá máàkì ẹ̀. Olúbàdàn náà bá baálẹ̀ Ìbàdàn baálẹ̀ ní ń jẹ kò sí ti ń jọba baálẹ̀ ni wọ́n ń jẹ́ ńgbà náà Ìbàdàn kò sí ń jọba nígbà tó fi wọ 1930 tó fi wọ 1930 kò sí ọba ń bàdàn baálẹ̀ ni ń jẹ. baálẹ̀ ni wọ́n ń jẹ so wọ́n bá ní ìgbà yẹn baálẹ̀ Ìbàdàn òun náà ó fẹ́ máa fi agagbága pẹ̀lú Aláàfin kí ló sì fà á Captain Rose tó jẹ́ residence officer tó yẹ pé òun àtàláàfin wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn jọ sí gbogbo ẹ̀ wọ́n ti gbé kú wọ́n mọ́ transfer àwọn ẹni tí wọ́n bá ti yẹ lọ ọdún báyìí wọ́n tún gbé ọlọ́bù mi wọ́n ti ń sọ fún Ìbàdàn pé a create division fún wọn náà ayétàláàfin jẹ ó ti ń pọ̀ jù gẹ́gẹ́ bí ìlú Ìbàdàn àwọn tí ń jowú pé agbára Aláàfin ti pọ̀ jù kí wọ́n dínkù so ara sẹ́tí ward price tó jẹ́ resident officer tó wá lẹ́yìn Captain Rose tó wá ṣe nìyẹn. ẹ bá ń dápọ̀ ẹni tẹ̀sán lẹ́ẹ̀kan sí ward price oní resident officer tó wá lẹ́yìn Captain Rose. nígbà tó rọ Kútà àti Àṣàmú boundary ni wọ́n ń jà sí Aláàfin bá sẹ́ndì àwọn èèyàn wípé kí wọ́n lọ máàkì ibi tí ó jẹ́ boundary láàrin wọn Ìbàdàn náà bá tún sẹ́ndì àwọn èèyàn àbẹ̀wò yín kìrì pẹ́kàn sẹ́ndì àsán wọ́n sọ fún Olúwo wọ́n sọ fún Olúwo bàbá wà Abánikàndá àmìrì Abánikàndá bàbá lọ bá ń gbà náà bàbá Abánikàndá bá wò pé ìsẹ́yìn a máa sin ọ̀gá méjì ni Aláàfin sọ báyìí baálẹ̀ Ìbàdàn náà sọ báyìí èwo la fẹ́ tẹ̀lé wọ́n ṣàgbéra wọ́n di Ọ̀yọ́. ẹ dákun ẹ má bínú o gbogbo bàtẹ́ ìsọ ṣé baálẹ̀ náà ní ẹ sì ń jẹ ní Ìwó àbí ọba nígbà tí Ìbàdàn ń jẹ baálẹ̀ sí baálẹ̀ ní ń jẹ Ìwó náà nígbà náà. láti jẹ́ tí Ìwó ti ń jẹ́ Ìwó
wọn ò jẹ baálẹ̀ rí, wọ́n gbádé wá láti fẹ́ wọn ni. Ìwó gbé adé wá láti Wọ́n gbádé wá ni. Ló jẹ́ pé nínú ọba aládé tó ti ń jọba aládé ti pẹ́ tó yẹ kó wá pẹ̀lú adé rẹ̀ tí ò jẹ baálẹ̀ rí. Ìwó ò jẹ baálẹ̀ rí. ọba ní láti Ọba ní láti gbádé ẹ̀ wá ni. ọba ní ó gbádé rẹ̀ wá Wọ́n ni. bọ́rọ̀ Kútà àti Àṣàmú lọ. Ọ̀rọ̀ Kútà Àṣàmú wọ́n ń jà sí boundary àbẹ́yẹ 1930. Ọ̀rẹ́ bá di ìtú àtàyànyàn. Aláàfin sáà ní àhà ibi táyé òsì jìṣẹ́ ẹ̀rọ tó jẹ́ ẹni tí mo rán wá ìránṣẹ́ mìíràn wá ibẹ̀ ni ọjẹ́ boundary. So pé èèyàn kọ́ máa jà sí boundary London Awo district Àṣàmú àti Kútà àti Àṣàmú lọ́kọ́ jà sí London Ìwó àwọn ni wọ́n kọ́ jà sílẹ̀ àlàálẹ̀. ìyẹn sì jà sí tó sì jẹ́ pé pẹ̀lú ògo ọlọ́ọ̀ba láàrin Aláàfin àti bàbá wa Àmídù Abánikàndá wọ́n yanjú Ìyànjú ọ̀rọ̀ boundary láàrin Àṣàmú àti Kútà, wọ́n máàkì ẹ̀, wọ́n fàlà hàn wọ́n tọ́rọ̀ sí ìyànjú láti ìyanjú. Ẹ má sọ pé mo yà síbò ní o, ẹ rí pé ọ̀rọ̀ Ìyànà Ọ̀fà ṣe àpẹẹrẹ ní ọ̀rọ̀ Ìyànà Ọ̀fà àti Ìwó là ń bá lọ. ọ̀rọ̀ Ìyànà Ọ̀fà àti Ìwó ni à ń bá lọ kí n tó yà sí ọ̀rọ̀ Kútà àti Àṣàmú. Páńpé Ìyànà Ọ̀fà lára ìlú tí ogun jà torí tẹ́ bá ń gbọ́ ẹ máa gbọ́ Yorùbá Civil War àbí èyí ogun yìí ó bẹ̀rẹ̀ nígbà tó di pé Ọ̀yọ́lé owó ogun Fúlàní fọ́yọ́lé Ogun Fúlàní fọ́ Ọ̀yọ́lé. ogun Fúlàní fọ́ Ọ̀yọ́lé ogun ìfọ́ ìlú débi pé ó ní agbára. Tẹ́ bá rántí wọ́n máa sọ fún yín pé tẹ́ bá dé Kìṣí Aláàfin báyìí ló jẹ tí wọ́n sin síbẹ̀, Ìgbòho Aláàfin báyìí jẹ níbẹ̀, Ọ̀yọ́ gangan níbi tí wọ́n fi ṣe Ọ̀yọ́ clinical park ní ìsìn wọ́n sọ pé Aláàfin báyìí ni wọ́n fi sin síbẹ̀ nígbà tí ìlú òròjú wọn ni tí gbogbo ẹ̀ lé tán bẹ́ẹ̀ ni torí pé Ọ̀yọ́ ń gbà yẹn àwọn tí wọ́n jọ ń gbé Ọ̀yọ́ tí mo sọ kìí sọ̀yọ́ bí yìí o pé ogun ń já àyàn à ń lọ láti ìsìnkan síbì kan Ọ̀yọ́ wọ́n fẹ́ẹ̀ tọ́nà mẹ́fà gbogbo bí tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ jẹ́bà yẹn Ọ̀yọ́ àti Tápà wọ́n jọ pààlà ni. Ọ̀yọ́ tó bí pọ̀. Orí ọmọ jẹ́bà níbi èrè orí banájà wà yẹn ibi tí kápítà wà gangan nù àwọn àti Tápà wọ́n jọ pààlà ni. Aláàfin bá sì ń lo ogun Aláàfin ìjókòó lásán nígbà mo ti rẹ́yìn ọmọ ológun lọ èmi wá jókòó Aláàfin náà lọ ló jẹ́ pé Aláàfin ní ojú ogun ló kú sí. Ìṣọba tí mọ́ jókòó jẹ́lẹ̀kẹ́ máa tó. Ẹgbẹ́ ráwọn ará lè tẹ̀lá ẹwọ̀n gba gbólú ajé ọmọ Aláàfin ní ogun ní láàrin àwọn àti Tápà tó sì sáyà bí ikú bàbá wọn ogun yìí ní àyànjá táwọn fi wá sí Ìwó ní fi dèrò Ìwó. Ẹwọ́n mọ́jẹ́ àlọ́dìnà àwọn Ìyànà Ọ̀fà tó ń wò yẹn kò mọ́ jẹ́ Ìyànà Ọ̀fà àfìgbà tógun tó ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àtàwọn Fúlàní. Nígbà tó wá rí pé Ọ̀yọ́ ṣẹlẹ̀ tó rí pọ́nkálùkù wá fún ààbò níbo làbò wà táwọn wà ní ọwá dé síbẹ̀ yẹn Ìbàdàn fúnra rẹ̀ Ìwó tí ń jẹ́ Ìwó kíbàdàn tó wà ń bẹ̀rẹ̀ Ìwó tí ń jẹ́ Ìwó kíbàdàn tó wà níbi tó wà bẹ́ẹ̀ ni military camp ní Ìbàdàn bẹ́ẹ̀ ní sí ìlú gan. Àwọn ará nígbà tó di pé lù fọ́ Ọ̀yọ́lé fọ́ kálukú káàkiri ló di pé wọ́n bọ́ síbẹ̀ yẹn ní Ìyànà tá ń pè Ìyànà Ọ̀fà lónìí. Ìbàdàn ni wọ́n sọ fún yín. Tẹ́ bá wo bí ẹsẹ̀ ìjọba Ìbàdàn ó yàtọ̀ sí gbogbo olú yòókù nígbà tó dé Ìwó bẹ́ẹ̀ bá fún nígbà ẹgbẹ́ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá fún sáàfin ń bẹ ní Ìbàdàn ẹ ń bá jẹ baálẹ̀ ilé rẹ̀ náà yóò ti máa jẹ́ ẹ ń bá jọba ní ìsìn tí wọ́n ṣe ń jẹ pé ìjọba ẹ̀ náà ọ̀rọ̀ àìpé ní ìsìn ẹ̀sìn nípa àwọn ọkọ̀ àfin ní ìsìn gbèsè ọ̀rọ̀ àìpé mo ṣe ń gbẹ̀ ní ìsìn àbí ilé rẹ̀ náà ní ààfin rẹ̀ baálẹ̀ ni a máa jẹ. Sọ́gbà tó wá dé pọ́yọ̀ Ọ̀yọ́lé fọ́
àwọn èèyàn tí a wá ọlọ́run mẹ́jọ ìparọ́ fún yín Mọdákẹ́kẹ́ Ọ̀yọ́ ni Mọdákẹ́kẹ́ Ọ̀yọ́ ni wọ́n Ọ̀yọ́ ni Mọdákẹ́kẹ́ Ọ̀yọ́ ni wọ́n Ọ̀yọ́ ni Mọdákẹ́kẹ́ Mọdákẹ́kẹ́ Ọ̀yọ́ ni ẹ máa bọ̀rọ̀ yín lọ. nígbà tó di pé ìlú fọ́ àwọn èèyàn wà bò káàkiri níbo ládò sí ọ̀pọ̀lọpọ̀ ìlú mi náà kò tóbi tó bó ṣe tó lónìí nígbà tó di pé ogun Fúlàní ń ṣẹlẹ̀ táwọn èèyàn wá láti ibì kan ní ẹ́ńsẹ̀tì wọn sọ ìwọ̀n di nílẹ̀. bẹ́ẹ̀ àjọsọ irú wo tá a wà ní ìsìn bá a bá mú ìsàlẹ̀ ọba àti gídìgbò ní ń jẹ́ lùgbà náà kò sí ti ń jẹ́ kí àdá kò sí ti ń jẹ́ mọ̀lété nígbà tó di pé Ọ̀yọ́ fọ́ làwọn èèyàn ń dé káàkiri tí wọ́n wá lọ́ba ń pé ọyá ẹ lọ sán inú gbóhùn ẹ lọ máa gbé bẹ̀ mọ̀lété bá ń dìde òkè àdá bá ń dìde gbogbo bí tẹ́ ẹ̀ mọ̀ tó tún jẹ́ kí n àbí yẹn bí òkè ọba nǹkan kẹta. àwọn èèyàn tí adé kílókù tí wọ́n ṣe wọ́n dáko àwọn dáko wọn ìyanu Ọ̀fà yẹn mo sọ fún yín nígbà tó di pé Ọ̀yọ́ tó fọ́ tán wọ́n bá dé síbẹ̀ yẹn ogun tí mo sọ fún ogun ilẹ̀ Yorùbá ọbẹ̀ láti 1820 ni lógun tá à ń sọ yìí. lógun tá à ń sọ yìí ọkọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ máa gbọ́ Òwu wọ̀ àbí Òwu wọ́n fọ́ Òwu nípa pé kí ni Òwu wàhálà ṣẹlẹ̀ láàrin wọn àti obìnrin kan tí wọ́n láti fẹ̀ ọjà ní ti pàdé obìnrin náà wá ara ta nínú òfin Yorùbá ni pé ẹni tó bá wá láti fẹ̀ nígbà tó gbogbo ẹgbẹ́ láti ṣẹ̀ wá ẹ gbọ́dọ̀ bá jà tẹ́ bá ti gbà jà bí ìgbà tẹ́ bá orírun wa jà ni ní Ọ̀yọ́ àti àwọn ìlú yòókù tí ẹjẹ́ lágbára wọ́n bá dáwọ́ lé Òwu lórí ọba dìjà kò sáré ṣẹlẹ̀ nígbà náà nínú òyìnbó náà àwọn tí wọ́n jẹ́ òyìnbó wọ́n ti bẹ̀rẹ̀ straight trade wọ́n sì bùkátà àwọn ẹrú táwọn náà máa fi dáko lọ́dọ̀ wọn lọ́nà láwọn plantation farm wọn kò síbi tí wọ́n sì ti rẹ́rú bí èsèlè aláwọ̀ dúdú rẹ̀ ẹrú òṣèré lásán láhùn ẹrú tí wọ́n kọ́ rí bẹ̀rẹ̀ òun náà làwọn ẹrú tó ṣe pé wọ́n dáràn wọ́n pààyàn wọ́n ṣe kíní kan láwọn ìjà mú àwọn gbà tí wọ́n rí pé lóye ètò ní wọ́n bá ń dẹwà síra wa pé wọ́n bára wa jà. nígbà tí wọ́n kọ́ ní wọ́n ń ṣòwò pẹ̀lú wa ni kí lẹ ní ṣe láta ẹ máa sẹ́ǹdì ata sí fún wa káwọ̀ náà máa sẹ́ǹdì tá a bá nídìí lọ́dọ̀ yín nígbà tí wọ́n rí gbọ́n ẹrú ètò wọn wà pé n tá a fi lè tún ẹrú sí ni pé ká jẹ́ kí wọ́n máa jagun láàrin ara wọn wọ́n máa ń ara ẹ̀tù wọn gunpowder ní ẹ bá ń ta àrí ẹ̀ sí a ọtí gbogbo ẹ̀ ẹni tó ti mutí tíjà bá pè wọn àtẹnìkan pọ̀ kí ní ọ̀sẹ̀lẹ̀ yẹ́ láwọn sọ̀rọ̀ ogun yẹn gbogbo tẹ́ ń gbọ́ tẹ́ ń pè ní rẹ́pìn lónìí gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n jàjà Òwu wọ́n jó Òwu ná àwọn obìnrin wọ́n bá wọn sùn wọ́n fi túláàsì wọ́n ti bá wọn sùn wọ́n kó dúkìá wọn wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo ìbá bẹ̀rẹ̀ àwọn tó lágbára àwọn Ọ̀yọ́ kẹ́rù gbogbo ẹ̀ wọ́n tà fáwọn òyìnbó tẹ́yọ̀ náà mọ̀ pé ogun tó bẹ̀rẹ̀ ní oyè tó káròkó wọ́n bọ̀ àkàrà lé abábọ̀rẹ̀ lọ wọ́n látòwú gbogbo ẹ̀ Èkìtì parapọ̀ gbogbo ẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ti Ọ̀yọ́ náà tí wọ́n sọ fún ń gbòdì pé Fúlàní tó sábà wọn jà Ọ̀yọ́ fọ́ Ọ̀yọ́ káàkiri lára àlù tí ogun wá jà jù òun náà lọ́fà àwọn Fúlàní wọ Ọ̀fà kódọ̀bà àgbà náà ó sápò lù lọ́ba àgbà náà ọba àgbà náà bá ti ń bá ó fìlúlẹ̀ fún tó sálọ kódà ìyàwó rẹ̀ méjèèjì ó fi ẹlẹ̀ tí èso ọ̀rọ̀ orí ẹ bá lè lọ wo ìwé Samuel Johnson The History of the Yorubas written by Samuel Johnson yóò rí ọ̀rọ̀ ń bẹ̀ tó ń tàn bá sì fẹ́ kí n bọ́ ń wá péèjì máa padà bá wà níbi tí mo kọ́ sí wọ́n wà ní ìwé Samuel Johnson Ọ̀fà ọba Ọ̀fà ńgbà náà ó sálọ ìlú kan lóṣogbo ibẹ̀ là ń pè ní Ọ̀fà tẹ̀dúdú ni ìlú tó bá Ọ̀fà àgbà náà sá lọ yẹn pé tí ọba àgbà náà tó sá lọ ńgbà náà ọba Ọ̀fà àgbà náà tó sá lọ ńgbà náà wọ́n pè bẹ̀ ní Ọ̀fà tẹ̀dú
lóṣogbo bẹ́ẹ̀ ni ó wà ń bẹ́ẹ̀ ó wà lóṣogbo lónìí nígbà tó bá padà tó gun lọlẹ̀ tó bá padà sọ́fà lára àwọn tí wọ́n tẹ̀lé àwọn òkú ń bẹ̀ mà ọ̀fàtẹ́dọ̀ fi ń wà lónìí lọ́fà tẹ̀dọ̀ fi ń jọ́fà tẹ̀dọ̀ lónìí tí wọ́n á bìyànjá kéèyàn wá dé wá látọ̀fà lónìí tàbí kọ́ gba ọ̀fà wá ní ọ̀fà tẹ̀dọ̀ tí ń bẹ lóṣogbo ògbẹ́sẹ̀lé àwa la ní o ṣé sáwà rẹ̀ gbogbo ní bínú wọ́n ó bínú Òṣogbo tí ń jẹ́ Òṣogbo kọ́fàtẹ́dọ̀ tó dé kọ́fàtẹ́dọ̀ tó dé àbẹ́yẹ bí kó wọ́n jẹ nìkan láti ilẹ̀ Haúsá ní ìsìnkọ́ wá dé síwò káwá fún níbì kan lẹ́nu orí eru káwá ní ogun lè dé ládùúgbò yìí àwọn tí wọ́n sì wá rè bẹ́ àwọn iye sọmọ àwò bẹ́ wọ́n yàtọ̀ Ògbómọ̀ṣọ́ ni àbí látẹ̀dẹ̀ kọ́bọ̀ Ògbómọ̀ṣọ́ abẹ́wọ́ abẹ́ẹ̀dẹ́ kọ́ wá ní orí eru bí tẹ́sọ lórí ọba lédè lórí eru àbí tẹ́sọ lógún lédè lórí eru yìí o èmi mo ní o mo gbẹ́sẹ̀ lé ṣe rí pé yóò di swata yányán Ìwó tí ń jẹ́ Ìwó nígbà tí ò ti sí Ìbàdàn Ìwó tí ń jẹ́ Ìwó nígbà tí ò ti sí Ìyànà Ọ̀fà ṣó ń gbà torí pé Ọ̀yọ́ fọ́ Ọ̀fà fọ́ Ọ̀fà náà tú táwọn èèyàn sá lọ Ìyànà Ọ̀fà yẹn wà ní arabi tí wọ́n wá tí wọ́n sá wá ń gbà náà tí wọ́n sá wá ó wà lára bí tí wọ́n sá wá wọn ò sí ìṣẹ́ pé wọ́n sá wá lásán baálẹ̀ Ọ̀fà mọ̀ sí àbálẹ̀ baálẹ̀ Ìbàdàn ọmọ sí ọba Àwo náà sì mọ̀ sí wọ́n jọ mọ̀ sí ni pé àwọn èèyàn kan wọ́n wà níbẹ̀ yẹn wọ́n sì ń dáko wọ́n ń bẹ̀ àmọ́ tó wá yè mí lẹ́nu ni pé nígbà tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn ará Ìyànà Ọ̀fà wípé ìbándì Ìwó odò ọba ló ti dúró mú ní nígbà wo ni Ìwó àti Ìbàdàn jẹjọ́ kò pé bí ní báńdì wa ọ̀rọ̀ báńdì ọ̀sẹ̀ lè rí láàrin wa rí láàrin Ìwó àti Ìbàdàn èyí a máa bá ìrìn bí kankan máa pé kálẹ̀dì ọmọ sọ fún ní pé má sọ kọjá bí ibi láàyè rẹ o lè yóò ṣòro ebó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sùn wà lè jò pé má kọjá bí a fún ọdẹ rẹ̀ àmọ́ tó máa fi sàánú Ìbàdàn ní pé alákọ̀ọ́kọ́ ìlú jagunjagun ni bákan náà Ìbàdàn ẹ̀wà lè sọ pé ìlú lágbájá lásán nìkan ni rárá kò rí bẹ́ẹ̀ tó já sí pé Ìbàdàn ní ìtàn ìpìlẹ̀ kankan tó ara àtàn náà nu tí ò bá lájọ ní Ìbàdàn ní ajọ ní ni ẹnu ò gbà àyíwò tí lọ́tọ́ wà lára green house tá ń jọba níbo láti wá Ìwó náà ló ti wá Ìwó ní àbẹ́rẹ́ báwọn alẹ́dẹ́ bá ní ajọ ní Ìbàdàn ní ẹni wọ́n gbà ẹ̀dẹ̀ náà tó lẹ́nu nínú Ìbàdàn bá ẹ̀gbọ́n tí mo sọ ní nígbà tó gún dé àwọn èèyàn kóra wọn jọ gbogbo láti gbára wa lọ́wọ́ Fúlàní káàpù ládálẹ̀ àgọ́ lápá apàgọ́ jagunjagun wá kóra wọn jọ káàkiri àwa àtẹ̀bí ìdó nígbàtà àwa àtẹ̀dó àwa òkú tọ ẹjá fi máa ṣọ̀kan bóò láti kojú Fúlàní yìí ní bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀tún wọ́n kojú àwọn Fúlàní ń bẹ̀rún láyé àtijọ́ bóò ní sí ń jagun wọ́n lódò yẹn lára àwẹ̀ tí bàbá wa kọ Yorùbá Warfare Professor Adé Àjàyí ọ̀rọ̀ tí wọ́n sọ wà ń bẹ̀ odò ọ̀tún yẹn wà ní Nìsà ní ìpínlẹ̀ Yorùbá pẹ̀lú àṣà burúkú ká máa bọ omi wọ́n nígbà táwọn Fúlàní yẹn kọjá tán lára tó dè yẹn ọ̀fẹ́ òun náà ni àjí ọkà bàbà wọ́n dànù ẹ̀ wọ́n bá dànù ẹ̀ ètò nígbà wọ́n dànù ẹ̀ odò tó ṣe pé yẹn omi tó lé ní kọjá mi báyìí nígbà táwọn Fúlàní yẹn fún máa bọ̀ báyìí ó ti kún ẹsìn wọn bọ́ ní ọ̀dá ẹ̀wọ̀n yìí wọ́n sì gẹ̀gùdì wọ́n ń bẹ́ wọn lórí ni
ẹ̀sìn ń bọ́ yọ wọ́n sì ń bọ́ báyìí wọ́n rìn ní wọ́n sì ń bọ́ báyìí wọ́n rìn odò ọ̀tún wúwọ̀ ọ̀yá wọ́n tún bọ́ ń kírun wọ́n fi kírun pààlà láàrin àwọn jagunjagun Ìbàdàn àti àwọn Fúlàní yìí wọ́n tún jà bẹ́ẹ̀ náà tí èsì jà kéèké kó tó wá rí táwọn èèbó tí wọ́n mú ìyàn sí tó wá dé ogun tó wá sẹ́tù nígbà láti táwọn jagunjagun wọ́n láti káàkiri tó gùn wọ́n lá tó láti ilé aláwẹ̀ nífẹ̀ẹ́ sùn wò ìyẹn ni pé ọmọ ilé aláwẹ̀ fèsù ni Ògúnmọ́lá bó ṣe rí nù Basọ̀run Ògúnmọ́lá bó ṣe rí nù nígbà Ògúnmọ́lá tó bá wá láti ilé aláwẹ̀ ọ̀rọ̀ tí à ń bá lọ Ìyànà Ọ̀fà àti Ìwó ọ̀rọ̀ yìí kò yẹ kí ó rí bẹ́ẹ̀ láéláé torí mo sọ fún yín Ìwó tí ń jẹ́ Ìwó kí Ìbàdàn tó máa jẹ́ Ìbàdàn gbèlè Ìyànà Ọ̀fà tó ṣe pé sábàbí ogun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ló sọ wọ́n di èrò ibi tí wọ́n wà lónìí ogun ló ṣẹlẹ̀ láàrin Fúlàní Ìlọrin àti Ọ̀yọ́ ilé tó yọ fi wó táwọn èèyàn fi ń wá ààbò káàkiri Ìwó ti wà ńbẹ̀ yẹn pẹ̀lú ọba aládé rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ nígbà Ìbàdàn jẹ́ baálẹ̀ tí ó sì jẹ́ wípé Ìyànà Ọ̀fà ogun ló kó wọn débẹ̀ yẹn tí wọ́n fi sẹ́tù síbẹ̀ yẹn so kò ṣeé ṣe kọ́ ó tì mí lójú ńgbà mo gbọ́ wípé Ìyànà Ọ̀fà wọ́n fẹ́ máa sọ fún Ìwó wípé odò ọba ní ààlà nígbà wo ni Ìwó àti Ìbàdàn jọ jókòó gbèlè Ìyànà Ọ̀fà ní ọjọ́ jókòó pé ibi ìmọ̀ ni ààlà wa o àjọsọ̀rọ̀ ara yìí ogun ò sì ṣẹlẹ̀ láàrin Ìbàdàn àti Ìwó rí kò tí ẹ̀ lè ṣẹlẹ̀ ní torí pé jagunjagun báwọn jagunjagun tí wọ́n gbajúmọ̀ níbàdàn tó ń jẹ́ Ìbàdàn máa jẹ́ Ìbàdàn láti Ìwó àtàgbò rẹ̀ ní ẹ ti wá lára rẹ̀ láti mọ́ kọ́ dákọ̀ Ògúnmọ́lá látọ́lọ́wọ́ láti ilé aláwẹ̀ ń fẹ́ èṣú Ògúnmọ́lá láti ilé aláwẹ̀ ń fẹ́ èṣú bákan náà Ìbíkúnlé tọ́wọ́ láti Kúta Ìwó torí náà wàhálà ọ̀sẹ̀ láàrin wa rí ibi wàhálà ti ṣẹlẹ̀ rí òun náà ni láàrin àti Kúta àtàṣàmú ní 1930 nígbà wàhálà ti ṣẹlẹ̀ Aláàfin àti bàbá wa Àmẹ́dà Àbánikàndá wọ́n yanjú rẹ̀ torí náà ìmọ̀ràn tí mo ń gba bàbá tó jẹ́ àwọn olórí wa òun náà ni pé kí wọ́n bá ní ṣe àmójútó àárín torí ẹ̀mí ń sùn gan. àwọn abúlé tí kíní ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn abúlé kò sí tí ó pamọ́ sí mi gbogbo àwọn abúlé ìwé kò sí tí ó pamọ́ sí mi torí ibẹ̀ ni Ọlọ́run ti ní kémi ò ṣe kékeré gbogbo àwọn abúlé ní ìsìn kò sẹ́ni ẹ̀kan tí ó lè abúlé ti tú nípa pé àwọn ará Ìyànà Ọ̀fà wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń wá sí òkè ọba ọ̀pọ̀lọpọ̀ abúlé yìí wọ́n wà láwọn tẹ̀sí jàgídíjàgan wọ́n dá nǹkan bójú káwọn èèyàn wọ́n fi nǹkan kún ojú kí wọ́n bá dá wọn mà wọ́n ń yọ̀bọ̀n sáwọn èèyàn. bọ̀dákùnrin dẹ́rẹ́ ìdárúkọ abúlé tẹ́ ẹ gbọ́ pé kò tiẹ̀ séèyàn bẹ́ẹ̀ pa ti tú àtàwọn téèyàn sì ṣẹ́kù ń bẹ̀ tí wọ́n sì ń fẹ̀mí ara wọn díẹ̀ díẹ̀. àwọn abúlé pọ̀ lára àwọn abúlé tí ò séèyàn ń bẹ̀ Ẹ̀jẹ̀mú wà ń bẹ̀ Aríkẹ́sẹ́ Eléwéran Akẹnẹ̀kò Olóyin Oníyangí Abaléoyè Aba Olóólà Aba Olúbọ̀kú Aba Olówódé Aba Ọlọ́ya Maláàfẹ́ Àbàtàfẹ́ lè sọ pé èèyàn wà ní ìsìn kọjá Gidi lọ Aba Gidi Alágbẹ̀dẹ Pẹ̀tùgbélé àwọn àbáyé àbà ńlá ni tó ti pé òǹgà fúnra Alágbẹ̀dẹ àti Pẹ̀tùgbélé àwọn àbáyé lásán gan-an wọ́n tó kí àdá ibi tí wọ́n tóbi dé káwà gbọ́ pé àwọn àbáyé tú nípa pé àwọn èèyàn kí ló sì fà á lẹ́yìn ìgbà tí láwọn èèyàn gbogbo mẹ́ta wọ́n tún wá ń jí ọ̀pẹ wọn pọ̀ gbogbo ọ̀pẹ tó wà ní gbogbo àwọn àdúgbò ní ìsìn wọ́n ti kọ́ àwọn ará Ìyànà Ọ̀fà
tí wọ́n ti jàgídíjàgan wọ́n ti kọ́ ọ̀pọ̀ yìí wọ́n ń jí kọ́. Kódà wọ́n tún wá gbé katapila níbi tí wọ́n láyàdé, wọ́n gbé katapila, wọ́n gbé búdòsà láti Ìyànà Ọ̀fà, wọ́n sì fi la ọ̀nà láti Ìyànà Ọ̀fà dé àbá kan tá à ń pè ní Olóòlà tí primary school wà, wọ́n sì la ọ̀nà débẹ̀. Ọ̀rọ̀ yìí kò yẹ kó fa wàhálà pàápàá. Gbogbo látìgbà tí wọ́n ti dá Ọ̀ṣun State sílẹ̀, gbogbo ìbò tí wọ́n ń lì ní Òkè Ọba, Ọ̀ṣun State ní à ń ka ìbò yìí fún. Skul tó wà ní Òkè Ọba, Olóòlà ni o, Ògùn Àjẹ́ ni o, Ògbúrò ni o, Pápá ni o, under Ministry of Education Ọ̀ṣun State ló wà. Gbogbo àwọn tíṣà tí ń tíṣì ń bẹ̀, Ọ̀ṣun State ní sẹ́ndì àwọn tíṣà lọ, àwọn ní ẹ̀sán sálárì wọn. Gbogbo infrastructure tí ń ṣe síbẹ̀, Ọ̀ṣun State ní ẹ̀ ń ṣe. Ṣé kò wáyé kí eléyìí kó jẹ́ ohun tí ó máa yà yẹn lẹ́nu? So eléyìí ó jẹ́ tí ó jẹ́ kàyéfì fún àwa tí a jẹ́ bíbí ọmọ ìlú yìí wéyìí. Kí ni ẹ dákun, kí ni ìmọ̀ràn yín fún ọba Olúwo àti ìjọba ká tó máa lọ? Ẹ ṣé mo dúpẹ́. Ìmọ̀ràn mi fún bàbá Olúwo náà ni pé ọmọ èké lèmi, kò sí mọ̀ràn tí mo fẹ́ gbà wọn tí wọn ò tí mà. Ẹni tí máa ń jó olórí ọmọ jẹ́ bàbá wa Ọlọ́run ní dàlá káyìn wọn rú. Owó ọ̀tá ò ní tẹ̀ wọn, wọ́n tún bọ̀rọ̀ máa lọ síwájú sí náà ni pẹ̀lú ògbó Ọlọ́run wa. Ní tó sì ṣẹlẹ̀ èmi mọ̀ pé yóò ní ẹjú. Àmọ́ àwọn tí wọ́n wà tó kó yìí, wọ́n wà náà nira, wọ́n wà náà pé wọ́n ń ké, kò sí nǹkan mìíràn tí ìwò tí wọ́n wà kò sí orí nǹkan ṣe. Wọn ò rí nǹkan jẹ. Wọn ò rí nǹkan jẹ. Ibi ń pa wọ́n, kò síbi tí wọ́n mọ̀ jókòó lọ. Ibẹ̀ ni a ti ń dáko. Tó ṣe pé ibi tí wọ́n bá dá, epo tí wọ́n bá ṣe, àgbàdo tí wọ́n bá gbìn, ata tí wọ́n bá gbìn, ẹ̀gẹ́ tí wọ́n bá gbìn, wọ́n ń kó wá sọ́jà ní Òwò, Odò Orí ní o, ọjà Ìbàdàn ní o, tí wọ́n ti ń tà, tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé, àwọn adẹ́n tí wọ́n jókòó lé. Gbogbo àwọn arábà máa jì béèrè ní ìsìn ọdún kẹta rẹ̀ tí wọ́n ti wà lé. Gbogbo ẹ́ńjìnì tí wọ́n fi ń ṣe ẹ̀yìn, tí wọ́n fi ń pàkúrọ̀, gbogbo ẹ̀ láwọn ará Ìyànà Ọ̀fà tí wọ́n ti jí lọ. Banditry ni à ń pè lè kése nǹkan mí. Ẹlẹ́gbẹ́ ogun tí ń ṣẹlẹ̀ nínú ọ̀tí ni à ń pè nǹkan báyìí, ká má fojú wọ̀ràn. Kí wá ní ìmọ̀ràn tìjọba? Ìmọ̀ràn tá a fẹ́ kí bàbá Olúwo ọkọ̀ sí náà ni pé ẹni tó jẹ́ olórí wọn ní Ìyànà Ọ̀fà tó ti ṣe baálẹ̀ wọn níbẹ̀, kí bàbá Olúwo bá ní pè wọ́n. Ìwọ gẹ́gẹ́ bí olórí, ká méjèèjì kan bá ní fọwọ́sowọ́pọ̀ pé tọ̀. Àwọn tí ń ṣe kínní ó kọ baálẹ̀ Ìyànà Ọ̀fà wọn fi ń ṣe. Ẹni tó sì jẹ́ baálẹ̀ Ìyànà Ọ̀fà rẹ̀ kọ̀ọ̀ràn wọn ń sẹ́yìn, wọn ò tiẹ̀ rí wọn ń sẹ́. Ẹ ń bá lóko gidi ìran ìyàn sẹ́, bàbá ìwòlè náà wọ́n ń sẹ́yìn. Àmọ́ tí wọ́n ń ṣe rẹ̀, wọ́n fẹ́ máa bá ọkọ̀ baálẹ̀ Ìyànà Ọ̀fà jẹ ni, wọ́n bá ní sọ fún wọn. Torí pé ibi tí wọ́n rán wọn dé, iṣẹ́ tí wọ́n ti rán wọn pàápàá ni, wọ́n ń ṣe bí ìgbà tí ìyànà lóò fún ṣẹ́ ni, yóò jẹ jù bẹ́ẹ̀ lọ. Kí àbò Olúwo bá irú kan bá wọn bẹ̀rẹ̀ ṣẹ́. Àwọn ará Ìwó, àwọn ọba wọn fa wàhálà. Wọ́n kàn bá wọn fa wàhálà ní àbáníkọ́ bá wò ó. Kí àbá Olúwo kọ́ bá wọn pa wọn náà. Pé káwọn náà kí wọ́n má ba àbá Olúwo ló kọjẹ́, àwọn ò fa wàhálà. Tọ́rọ àwọn ará Ìyànà Ọ̀fà wọn kápá wọn. Nígbà máa fi léèyàn kó ní di ara ajé rẹ̀ tí wọ́n sun lé rẹ̀ ná. Gbogbo páànù tó wà lábẹ́ oko yìí wọ́n sun ná. Wọ́n kápá àwọn ará Ìwó. Tó a lè sọ pé kí àbá Olúwo kan sọ fún wa pé káwọn àwọn òsì jàgídíjàgan. Bákan náà lábẹ́ ìjọba wa, a gbọ́ pé àwọn enquiry tí wọ́n ń bọ̀, tí àwọn committee tí wọ́n ṣe settlement lórí ọ̀rọ̀ níbo làálàá wà láàrin Ọ̀ṣun àti Ọ̀yọ́. Wọ́n ń bọ̀ láti National Boundary Commission. Ọ̀rọ̀ National Boundary Commission kò ní ètè ìyá nípa pé bóyá kí ni àwọn tí wọ́n wá owó ni wọ́n fi wọ mọ́tò. Tí wọ́n bá dé, wọ́n lè lọ́jọ́ méje ọjọ́ mẹ́ta, hòtẹ́ẹ̀lì wọn sùn. Nígbà tí ìjọba fún wọn bọ́jẹ̀tì, ṣé bọ́jẹ̀tì ṣé wọ́n ṣe máa? Wọ́n lè má ṣe máa. Wọ́n mọ̀ pé wàhálà yóò ṣẹlẹ̀. Torí náà, kí wọ́n bá ní ìjọba Ọ̀ṣun àti ìjọba Ọ̀yọ́, àwọn ni kí wọ́n sanwó fún àwọn tí wọ́n ń bọ̀ láti National Boundary Commission. Kódà wọ́n lè lọ gbé wọn pé kí wọ́n wá kọ́rọ̀ òfin lè lójútùú. Tí wọ́n bá wá kí wọ́n lọ jí wọn sí hòtẹ́ẹ̀lì kó kálukú ọmọ ààyè rẹ̀, káwọn tí wọ́n wà lóko yìí kí wọ́n fi lè padà sí ààyè wọn. Kò sí tí wọ́n jẹ, ìjọba ò sí ní oúnjẹ tí ó fún ọba ìlú òlò oúnjẹ tí wọ́n ò fún ara ni wọ́n pọ̀ jù. Torí náà wọ́n bá ní wá bí wọ́n ṣe pọ̀ jù sọ̀rọ̀ yìí tó ń kálukú fi padà sí ààyè rẹ̀. Ọlọ́ba ló sàn. Ká tó mọ́ ọlọ́wà ń dá akọrin lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Abdulgani Abdulhakeem.